àwọn tó já sí pé wọ́n fi ìmánì hàn síta kèfèrí tí wà ní ọ̀kan wọn ní tí wọ́n fi hàn síta òun ní ìmánì pé anígbàgbọ́ sọ́lọ́run anígbàgbọ́ sànẹ́bí irọ́ ni inú ọkàn wọn ni kèfèrí wá. Wọ́n tẹ̀sí gbàgbọ́ hàn síta ni. Ọlọ́run náà tọ́ pé ní kùrú bí máa rán àwọn tẹ́mi wọ́n ní sábò ní funfun ọmọ ní darkness. Ẹnu wọn ò mọ́ tán, wọ́n kàn tẹ̀lé ànábì ni. Kùdẹ̀kùdẹ̀ wà mọ́ ọkàn wọn. Àwọn ọmọ máa ń yí sí láti lè kéèjì wọn mọ́ ànábì lọ́wọ́. Torí àwọn náà nígbàgbọ́ tẹ́lẹ̀ tí a bá ti wá rẹ́ nìkan tọ́sọ rúrù fún wọn tọ́tàn wá ọjọ́ tó náà rò tẹ́lẹ̀ àwọn kan rò tẹ́lẹ̀ náà àwọn náà wò ọlọ́run sì dáwọn ilé ní bú kan ìtọ́lá mú ọlọ́run fún ara rẹ̀ tẹ́ ìpèyàn ní ọ̀gá ilé ní bú lẹ́sìn ìtọ́wà láti mú ọ̀rọ̀ àwọn aṣááfún ní ayé ọ̀rọ̀ adáníkúra ọ̀gá ilé ní bú tó bá tún lọ lọ́wọ́ sàlẹ́bí ìsìnbàásà àsìkò ọ̀rá. Ìsìnbàásà àsìkò ọ̀rá kọ́kọ́ àdàlàmù náà gbọ́tàlá. Ọ̀rọ̀ Rasulu láì náfọ́tà láì wá sókò yá. Bàbá sábú wà ọ̀rọ̀ àbàlámdàmà èyí rọ́pù ìdágbé. Àláyà gbòòrò. Àdámdàmà èyí rọ́pù ìdágbé. Bàbá wà wọ́lá yàrá gbòòrò. Látàná ní wọ́n ti fa wa náà bí ọlọ́run lẹ́ láti máa jà wọ́n lógún. Látàná ní wọ́n ti fa wọn tí ọlọ́run lẹ́ kọ́ máa fìtínà wọn. Ọlọ́run lẹ́ ọ̀gá ilé ibú. Ìṣẹ́mbàásà. Kò sí bí àwọn kan ti ẹ̀fẹ́ gbà tí máa ní ti wà lọ́kàn wọn. Òun náà ni irọ́ ni tí a bá ní bẹ̀rù ọlọ́run bàbá lónìí ẹ̀tún wò yìí ẹjẹ́ ìfìkà hàn yìí ẹ̀tún wọlé àní irọ́ ni ọlọ́run ọ̀rán ṣe ìrẹ̀lá yóò máa kú kàfàrà láti fi lè dá ọkàn wọn rú. Kọ́sọ̀rọ̀ tí ìsàmúlò nítọ̀tọ̀ wà láì bí ìgbàdá àṣẹ̀wọ́. Kọ́sọ̀rọ̀ tí ìdọ́wọ̀ wọn rẹ̀. Wọ́n pe ànábì wọn ta wọn tí wọ́n pe nírọ́ pẹ̀lú gbẹ́gbọ́n ní. Ìṣẹ́gbàdá ẹ̀kọ́ ọ̀la. Ọ̀gá ilé ibú ní wọn nù. Ìmọ̀dé ọlọ́run lọ nípa ànábì ọlọ́run ọba àwọn olè. Ọlọ́run ní tẹ́sí dẹ́ẹ̀sì sínú. Fọ́kọ́ lọ́la mú rọ́sùlù rẹ̀ iná tọ́jọ́ rẹ̀ ìfàtún kí ẹ̀rọ. Ọlọ́run ní tí wọ́n ti dìgbà tó kì í sí ẹ̀wọ̀ àwọn ọlọ́run sọ fún wọn pé à ràǹkúmí ọlọ́run lélé yìí sàrúhà fi àrìlà. Sàrúhà ilẹ̀ ẹjọ́ máa jẹ. Táàkù lọ fi ẹ̀rọ ẹ̀rọ ní nǹkan o. Ẹ fi ràǹkúmí yìí lẹ̀ wọ́n bá bọ́ bá kọ ràǹkúmí náà. Ọ̀rọ̀ Rasúlù kọ́ra àwọn Rasúlù ńlá iná bọ́ta ńlá ìwọ̀sùnlé yánà. Fàkọ̀rú àfọ́dámọ́dámọ́ ayé yẹ̀wà fún ìṣẹ́bí ẹ̀wọ̀ wọ́láyà Yorùbá. Ọ̀rọ̀ ni wọ́n pa wọ́n kú. Ewu ayẹ́ ọkọ́lọ́ ní ewu ayọ̀ dá wọn. Yẹ́rọ mẹ́lẹ̀ ilé ẹ̀dá wọn. Ìwọ̀n àwò wọn. Ní a bá ti wọ́n bá lójú ẹ̀. Ọlọ́pàá wà yóò sún wọn. Ọlọ́pàá bá lójú ẹ̀. Dámdámà àlẹ́. Dámdámà àlẹ́. Dámdámà àlẹ́ ìlú ọ̀pọ̀ wọn bí sáàmì fàṣà wà. Ọlọ́pàá tẹ̀lé ẹ̀sẹ̀ tí wọ́n sẹ̀ gbogbo ìjà wọn. Ọlọ́pàá gbogbo wọn kójà wọn ò jẹ́ tẹ̀lé sọ́mọ́tẹ̀ lọ́gbàlọ́gbà mo sì yá wọn. Bọ́lá yà á fọ́ destroy one. Yẹ́rọ mẹ́rin ọ̀pọ̀ wọ́n rẹ̀. Wà á bẹ̀rù tí ó gbẹ̀yẹ̀. Ìkí àti lórí ṣẹlẹ̀. Ìkí àti lórí ṣẹlẹ̀. Nígbà wọn pa wọ́n lẹ́yìn tó kí àti lọ́wọ́ ṣẹlẹ̀. Nígbà wọn pa wọ́n lẹ́yìn ìkí àwọn tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀.
mo dó ti ìyà tí mo fi jẹ wọn mo sì ní mo fi jẹ wọn gbé ìmọ̀ fẹ́ lò mọ̀náfìkì látàrá ni. ọlọ́run náà mọ̀náfìkì bẹ́ẹ̀ bá jẹ́ àwọn mi bẹ́ẹ̀ sọ èyí kẹ́ bọ́ọ̀kù tẹ́ ṣe. wọ́n lọ sí inú mi kúrò mi máa dùn wọ́n ní mo ṣe fún òun ṣe ìmọ̀dé ìmọ̀dé àmúkúrú yàrá tàbí ìwé ẹ̀ka ni wọ́n mọ̀náfìkì àwọn afíkù lóbì àwọn ẹlẹ́ẹ̀kẹta alùmọ́rùjì fún ọ̀rọ̀ fi Mádínà àjọ máa ń fọ́rọ́ká mọ̀rùjì fún ọ̀nà fi Mádínà tí àwọn àwọn máa ṣe àrọ́ká kiri gbogbo tí ọ̀tẹ̀lẹ̀ wọ́n lọ ṣẹlẹ̀ ọmọ ọlọ́pàá Amẹ́ríkà kiri ìlú ọlọ́run ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí bẹ̀rẹ̀ lájúwọ́ ìlànà obìnrin lọ́nà àtàbí ọlọ́run tẹ̀ bá ti jáwọ́ lọ́nà obìnrin àmì àtàbí ìrùsùn aláwùdá ìrùn mẹ́ta fún ìyá kó ṣe yí lọ́sẹ̀ ọ̀tẹ̀ yí mọ́lẹ̀ ilé tó parí rẹ̀ kẹfà fún wa tẹ́ẹ̀bá jáwọ́ lórí tẹ́ẹ̀sì èyí. sọ́mùmọ́lá yóò dá àwọn ìròyìn mẹ́ta fún ìrìnà àìrìnà kó jẹ yí lọ́jà kó fi tààrà jẹ yí láyò já nínú ìrìnlẹ̀ fi hàn án jáde pẹ̀lú náà ìdíje ẹgbà gbé mọ́. ìgbà tí a bá gbé ní Màdínà ilá ọ̀nìlá ọ̀pọ̀ láyé díẹ̀ yìí bẹ́ẹ̀ tó ń ṣe wọ́n máa ṣe bẹ́ẹ̀ ìyọ̀ ipò láyé. mo ní òun ní ìlà máa sókè fún ọba ní ìyọ̀ ipò nílò ipò Màdínà àbára ọlọ́run tó ẹwọ́n kò ní ẹ̀yọ́ tó ní ìyọ̀ ipò láyé ẹ̀kọ́ láyé kánà tí ó lè gba ọlọ́run ní gbogbo iye yí àtìmọ̀náìkì àtẹnudẹ́ ọgbẹ́gbẹ́kù ló mi àtẹnudẹ́ nǹkan pé ìṣẹ́ tí ní kẹ máa kúrọ́ káàkiri gbogbo Màdínà ọlọ́run gbogbo ní kíbi kẹ bá wà. Gbogbo lọ́wọ́ ẹni lánà lẹ́ẹ̀mà jẹ́. Ibi kíbi tẹ lọ́wọ́ ẹni lánà lẹ́ẹ̀mà jẹ́. Ọ̀tọ̀ lẹ̀ sì ní bọ́ ọwọ́ ìyà ní ọlọ́wọ́ tẹ̀ yí ọwọ́ ìyà tí ó tẹ̀ wọ́n ni yí pé. Ọkùnrin ti ṣòro ọkùnrin ti rò ó dàbí jẹ́. Ọwọ́ báyìí wọ́n wá sáyé wẹ́lẹ́wẹ́lẹ́ tẹ̀kìtì ìlà kú. Gbogbo inú wọn sọ rẹ̀ báyìí tẹ́kítì àwọn parí ẹ̀lẹ́gbà gbogbo ọlá ní gbogbo ẹgbà wà ní yàrá lẹ́wà gbogbo ẹni tí mọ̀náfì kí wá ṣe mọ̀náfì kí wá tó ń gbé wọ́ká nípa wa tí ò ní bẹ́ẹ̀ lọ́wọ́lá àyíká wà yìí lọ́wọ́ àti akékeré gbé yìí lọ́wọ́lá àwọn Ramadan mẹ́wàá gbẹ̀yìn yìí wọ́n lọ́n ṣe ṣe fáwọn àtàmílára mẹ́bí kò ṣe fún gbogbo láàrín ọlọ́run kọ́ jẹ́ ti wọ́n láàrín ọlọ́run kọ́ jẹ́ ti wọ́n wọ́n wà jẹ́ wọ́n sẹ́kù lórílẹ̀ náà wọ́n wà jẹ́ wọ́n sẹ́kù lórílẹ̀ náà ọlọ́run mọ́ta wá gbé wọn wẹ́lẹ̀wẹ̀lẹ̀ Ọ̀rọ̀ ní ẹni ètò ní láwọn ọlọ́wọ̀ jẹ́ gbogbo yí máa bá dá. Àwọn amúlìsì wọ́n mú ti lọ ẹ̀lú ẹ̀lá. Wọ́n ní ìfìwí ni wọ́n gba inú pẹ̀lú ìyà tí wọ́n pa inú ọdẹ ìrẹ́lẹ̀wẹ̀lẹ́. Súnmọ́ bá ìfẹ́
búra. Ẹni lọ́wọ́ máa búra. Ìtọ́kì ìdù. Ẹni ọkọ̀ tọ́jọ́ fọ́kà nẹ́bí ọba lẹ̀. Wọ́n jọ mọ́bí àmú. Ó mọ̀ búra sẹ́ tàláì. Jùmọ́tà wà láì. Fílẹ̀sì ìrìnàkàlà òní ìfọ̀ ọdún. Bàbá mi sọ ti di súnà. Sọ́mà àdáwọn mi kọ́ bí àwọn tí wọ́n dé tí wọ́n síwájú rẹ̀ kò tó dé tí wọ́n sì dààmú wọn náà nìyà. Sùnàtà wà nígbà yẹn sí ìrìnàkàlà òní ìfọ̀ ọdún. Wọ́n máa ń tẹ̀jú àwọn ìfọ̀n Mẹ́tẹ̀lì ṣúnà wípé èyí tí a bá ti náà tó bá ti dé yóò lọ́ta tiẹ̀. Yóò ní sí yóò là tiẹ̀. Yóò ní yóò bá àmàlà ti kí tiẹ̀. Ọlọ́run ní ṣúnà ni. Àwọn tí wọ́n jẹ́ síwájú rẹ̀. Núhù ní tiẹ̀. Ibrahima ní tiẹ̀. Musa ní tiẹ̀. Isa ní tiẹ̀. Àní tàláì mo kúra sẹ́ àwọn tí wọ́n wá bá bẹ̀rẹ̀ tún lè fi ọlọ́run ní. Sùnàtà wà nígbà yẹn sí ìrìnàkàlà òní ìfọ̀ ọdún. Ọlọ́run ní bábùlù. Wọ̀lá ń tẹ́jú ìdáre ìfọ̀n ẹ̀fẹ́ ńlá ibẹ̀ mọ̀ kẹ́ẹ̀yà. Wàlá ìyá ìyá ìfúnni àbí yé ìrìnàrùn ṣe àtàyà sí. Wàlá ìyá ìyá ìfúnni àbí yé ìrìnàrùn àṣàyà sí lẹ́yìn ìṣòwò ìdíje. Mo fi ìbádùn mi lábàárí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ìrẹ́ ànẹ́bì tó ti rí. Ọba ní ìmọ̀ sí ànẹ́bì kan. Yẹ́nà àwọn ìwò sí ànẹ́bì kan. Táà fún lọ́ta. Nínú Ṣàyátì àdìyẹ́sì. Inú èèyàn. Nínú àlùjànnú. Àrùn wọn jẹ́ èṣù. Tó àwùjọ ta ni wọ́n máa bá fà á. Gbogbo ọlọ́run ṣe wọn ò ní rí. Irọ́ ni kí sọ. Bí ẹ ti pé àlùjànnú lọ́wọ́ jíṣẹ́ lánàá kì í ṣe èèyàn. Bí ẹ ti pé kì í ṣe tíra yìí làwọn tàná náà bá. Ìjọba ṣe kí Ádámù dé àwọn ọ̀gá àdáhàn. Àbájá wá síjú ọkọ̀ wa ká wọn lára. Wọ́n mú bí wọ́n ṣe pòfókì àwọn títí. Àbájá àwọn ọ̀tá mi kú tán kó tó lálàáfíà. Súnà ni ọ̀rọ̀ mi wọ́n ìyáàlẹ̀ ní kúrò lẹ́gbẹ̀rẹ̀ nínú èṣù tọ́jà ìdànù àti inú èyà wọ́n jọ́ka fún ànẹ́bí ọ̀rọ̀ kò sí ànẹ́bí tí ò ní. Yóò rí ìlà ìwòrò ìlàbá ìṣòro fàlìkọ́ ìgbòrò ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó bá sọ tó bá dá ó ti kéde ẹ̀. Ọ̀rọ̀ tó yọ ọ̀rọ̀ ní o. Ó jẹ́ ìrẹ̀ síta bí. Káyà ní ìtúgbé wá bẹ́ẹ̀. Wọ́n gbọ́dọ̀ oníjọba àdìmọ̀ bí kò lè kọ́rí ọ̀dìn àká àdì ọmọ kìíní ya. Tó máa gbọ́ mi o. Wọ́n gbọ́dọ̀ oníjọba ìlà bí kò lè kọ́rí ọ̀dìn àká àdì ọmọ kìíní ya. Ọlọ́run ní gẹ́gẹ́ bí ìké tó máa ṣe nìyàn. Jáde náà fi lè kó lè kọ́rí ọ̀dìn. Ọlọ́run ní nínú ìlú kọ̀ọ̀kan, ìletò kọ̀ọ̀kan. Bàbá bí àwọn kìíní wá ìyàmúkúrú sí ìyá. Ọlọ́run ní ìlú kọ̀ọ̀kan, ìletò kọ̀ọ̀kan, ìjọ kọ̀ọ̀kan. Ní ọjà ní àkábíra. Wọ́n ti kìíní wá ìyàmúkúrú sí ìyá. Ọ̀gá àkókí. Ìjọba afẹ́ tó wà ní ọ̀gá
ògèdè ìbú. ìṣèlú máa sá àṣepọ̀. ìjọba ẹni náà olùkọ́ ká máa gbé tó kọ́ máa dùtẹ̀ kọ́ máa dáwù. Ọlọ́run ní èkó ti wà ní súnà ní ipò tó dé àdáwọ̀. Súnà tàwọn ẹgbẹ́ ẹ̀sìn aláwọ̀ ní nǹkan bẹ̀rù wà láàrẹ̀ nígbà ìṣúná bẹ̀rẹ̀ ilẹ̀ òye wá. Ọlọ́run kò jẹ́ tó lè tó ti bẹ́tọ̀ bùnú. Báwa tún kò rí bẹ́ẹ̀ ó tún dọ̀la ẹni tí ń bọ̀ náà àwọn tẹ̀ ló tún pé tì ó tún jọ máa fà á. Ẹ bá máa pa ọkọ̀ kàkà yóò tún jọ máa bọ́ máa bá a fà á náà ni. Táyé òdòdó àmọ́ bàbá rẹ̀ ti wá ní pé gbogbo àwọn tó bá nábì fọ́ ọ̀rẹ́ yìí. Ànábì lẹ́yìn gbogbo wọn ni. Gbogbo àwọn tó bá àwọn àfa àwọn àfa. Wọ́n lẹ́yìn. Ànábì lẹ́yìn wọn ni. Àwọn àfẹ̀yà àwọn àfa àwọn lẹ́yìn wọn ni. Àìmọ̀ ẹ̀rọ yàtọ̀ ọ̀wọ́ tó ti bàbá ṣe kàmáàlì ti dìde ní ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ní ti di iṣẹ́ Ọlọ́run. Wọ́n bá wọn fà á. Ó fi ọgbọ́n ọdún ọ̀rẹ́ ìwọ̀n náà ni. Ọba tí Adamu náà fà á ọ̀rẹ́ ìwọ̀n náà ni. Ọba àbá ìdúró bàbá ọ̀rẹ́ ìwọ̀n náà ni. Ẹ̀sùn náà ni. Súnà tàwọn ẹgbẹ́ ẹ̀sìn aláwọ̀ ní nǹkan bẹ̀rù wà láàrẹ̀ nígbà ìṣúná bẹ̀rẹ̀ ilẹ̀ òye wá. Wá dánú ní èèyàn náà lógún tí máa ń dìde. Wọ́n bá fa tó tí a di ẹ̀wọ̀n àkìsúnà ọlọ́run délé yìí. Ọlọ́run ni máa bá ẹ̀jẹ̀ lọ. Mo ti bọ́ ọ̀bùn wọn lépè. Mo ti bọ́ ọ̀bùn wọn lépè. Àmọ́ kì í fi wọ́n lọ́kàn balẹ̀ mẹ́jẹ̀ ìwé ó di stọ́ọ̀bù rẹ o. Sọ́ọ̀bù tàbí ọlọ́run ní kí wo tó lé èmi yìí náà mo wà lórí ayé. Wọ́n bá dé ìdí ni gbogbo wọn dé bá. Èmi lúwù dé bá. Ọmọ tẹ́sí lò pẹ̀lú ẹ̀. Èmi ní Ibrahima dé bá. Ọmọ tẹ́sí lò pẹ̀lú ẹ̀. Èmi ní Musa dé bá. Ọmọ tẹ́sí lò pẹ̀lú ẹ̀. Èmi ní Isa dé bá. Ọmọ tẹ́sí lò pẹ̀lú ẹ̀. Wọ́n náà tún dé ní ẹ̀fún mẹ́ta.
Kùránì tó lè ní ọlọ́run iye wọn wọ́n màmá ìlọ màmá ìlọ ọ̀dọ́ àmì ìmọ̀ mẹ́rin kẹta lọ́ta ọ̀pọ̀ òye tó bá dọ̀dọ̀ omi tí ń dájú kọ mí ìfẹ́ kọ̀kọ̀ ni ìfẹ́ gbangba ni ìfẹ́ ló fa ìjọba náà bí ìrìyà ni iye wọn lọ́wọ́ má yá pàdé lè ní.
tó bá ti jáde láṣẹ wà púpọ̀ àná àwọn bọ́dà bá mú àwọn látẹ̀ lẹ́yìn ọ̀dẹ́ àtẹ̀lẹ́ lọ kátẹ̀ lórí sí. Àbílẹ̀ ìní wọ́n fún àwọn ìjẹ̀yà lónìí, àwọn máa sọ pé wọ́n lọ ìyàwó ọ̀gá wa, àwọn nígbà wa, yíká wa lọ́kù ìyá wọn lónìí. Wọ́n rí ayé mọ́ wọn láàrín lẹ́tọ̀ọ́ sí àwọn máa wọ̀ náà tí wọ́n máa lẹ́tọ̀ọ́ lépè báwọn láàrín àwọn láàrín àwọn agbábábátà iye wọn. Yàáyọ̀ ọlọ́run náà nánú ọ̀rọ̀ ìmú ní ẹ̀jẹ̀ pọ́nmọ̀ pẹ̀pọ̀. Wọ́n lọ́kùn mú kọ́lẹ̀ sí àzọ́ Músà. Àdàbí àwọn tó ṣe Músà. Bàbá lọ́run lọ́run nínú àpá ìlú. Àwọn ọmọ ní Ísírẹ́lì. Iṣẹ́ tí wọ́n máa lọ wẹ̀ lódò ní wọ́n nígbà tí àwọn ẹ̀sìn ní púùlù. Àmọ́ Músà onídìjú ni ìgbà tí wọ́n bá lọ wẹ̀ ní gúrùpù kì í lọ ìmọ̀ yọ ọ̀dọ̀ ní gẹ́gẹ́ bí ìtìjú. Wọ́n bá lọ fún Músà, wọ́n ní Músà kò ti fi yọ ọ̀rọ̀ ni kí ló ṣẹlẹ̀ sí àsùnpá ni wọ́n wá rókù ẹ̀ wọ́n wá ń fẹnu sọ̀rọ̀ bọ́rọ̀ pa Músà tí ò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ní à ẹ má ṣe ẹ̀yìn ẹ̀rọ mọ̀fọ̀ Músà má níbi tí wọ́n sọ sí ilẹ̀ tí èso jẹ́ wọ́n láàrín ìgbà òwúrọ̀ ẹni àyẹ̀wò ẹni ayọ́rún sí ni ẹni tí ń fẹ́ sí wa nígbà kan lọ́dọ̀ wa tẹ́ ń fún mi. Láàrín olóṣù náà lọ́wọ́ ẹgbẹ̀rẹ̀ tèmi ọlọ́run ọmọ ẹgbọ́ ẹgbẹ̀rẹ̀ mi ọlọ́run òkúrùn-ún ọ̀la Ẹgbẹ́ tí ń sọ yọ́ máa ṣàtúnṣe iṣẹ́ yí yọ́ máa ṣàtúnṣe ìgbésí ayé yọ́ ṣàtúnṣe ọ̀rẹ́ ẹnu ní. Wọ́n ní ọjọ́ ìṣúná bàbá. Ó sì bàbá fèríkì wọ́n á parí kí fèríkì yìí. Wọ́n máa ń jẹ́ lọ́wọ́ sí ìlọ́rùn. Ẹni tó bá tẹ̀lé ní tọ́bẹ̀ tó fi ṣe ẹbí. Bàbá mi sọ ẹgbẹ́ ṣàmì àfihàn. Ẹwọ ẹni bá tẹ̀lé ní ọmọ tó tẹ̀lé ní iṣẹ́ yáwó ẹni tó kéré kéèké tó tó bí. Ilé ààrẹ ọmọdàrà sọmọwọ́ tí wọ́n yà ń wá ìjìdá. Ní bàbá ìjọba ni àmánà ni wọ́n tẹ́lẹ̀ lọ lókè, wọ́n tẹ́lẹ̀ lọ bálẹ̀, wọ́n dáhùn ò lè gbé. Tàbí ilé yẹ ní ìlànà àwọn aṣúgbọ́n ní ìlànà ọmọdé ìyíta. Wọ́n fi àláti gbàmánà náà kó tó gbé mọ́ra yí pé á máa sì wọ́n lọ́wọ́ bá àmánà tí papọ̀ tí bá ní tí papọ̀ tí bá bá ní ká máa practice ìṣẹ̀lẹ̀ ọba àmánà náà orí mọ́ra. Wà á ráyè ìsàmì ní òrùka ní ìsọ̀rọ̀ náà gbàwọ́ ọ̀la. Ọmọbìnrin ògbélé nìkan kánà sàlúmọ́ ìgbàwọ́lá. Ọmọdé àṣàkóso lórí àmánà. Ọjà ìfàkà nígbà tó bá tẹ́lẹ̀ tó ló kóhun lè dá ní. Ìwà ṣe láyé àwọn ìrìnlẹ̀ dúkì ìgbàwọ́ nínú àfẹ́kà. Ẹni mo ṣe bẹ́ẹ̀ ni àwọn mọ̀nàfíkì lọ́kùnrin mọ̀nàfíkà lóbìnrin kí n lè di ẹ̀jẹ̀ wá. Wọ́n ni mùsùlùmí ní wà ìmọ̀ṣẹ̀lá. Àwọn olùjọba lọ́kùnrin àti olùjọba lóbìnrin. Wọ́n tún bá láàbọ̀ ara ìmúrùmí. Ẹ̀wà ìmúrùmí náà. Kí n forí jẹ́ àwọn àmòmìnì lọ́kùnrin àti lóbìnrin. Wọ̀dá aláwọ̀ ọ̀pọ̀ lóòrò. Ẹ̀yìn ara ní forí kí n lò ní abáhùn tí kẹ́ẹ̀ni ilẹ̀ àfọ̀kalẹ̀ sí. Àfọ̀kalẹ̀ tí bí àforí ní àti kí ọlọ́pù. Àwọn tá a parí lọ́rùn yìí. Àwọn ìjọjá sílẹ̀ Káwá sí pẹ́pẹ́pẹ́. Àwọn ìdílé pẹ́pẹ́pẹ́. Ẹ̀dá arúgbó lẹ̀. Ìgbà bá bẹ́ẹ̀. Àgbà fà. Káwá jẹ́ gbàdàgbà. Ọ̀dà Ànábì Muhammad. Ọ̀dà Ànábì Muhammad. Ẹ̀dá àwọn òṣèré ẹ̀fún dáadáa. Ẹ̀dá àwọn ọmọ yíyá. Àfàsóró. Ẹ̀dá bá ṣe fi àmàlì nílẹ̀ rẹ̀. Ẹ̀dá tó mú àkàtà fún ọjọ́ ìgbà. Ẹ̀dá bá ṣe fi Adam.
mọ́jọ́ ọjọ́ jẹ wá. Tọ́ba wa. Ìwé wo ni ẹ tí ọ̀fẹ́ tẹ̀ yàn? Màmá wo ni ẹ tí ọ̀fẹ́ tẹ̀? Gbogbo ilé ní jọba wa.